ibẹ̀ láti wá ayé ẹ̀gbọ́n mi ibẹ̀ láti wá aráyé ẹ̀gbọ́n mi àní láti lé ibẹ̀ lójúmọ́ ti máa ẹlẹ́nu lẹ́yìn o àyọ̀bẹ́ kún mo débi mo ṣe dé torótóró àyọ̀bẹ́ balẹ̀ ẹgbẹ́ ìrègbèrè mo kí gbogbo ọmọ odù tó dá ìwà ọmọ ọbẹ̀ ní ọmọ akájọ owó rẹ̀ mọ ẹ̀rù jẹjẹjẹ ní gbogbo lẹ́kílẹ̀ ẹgbọ́ ẹ̀yọ́ ọmọ ọbẹ̀ ní ṣé mo pa ìdúró ká kí wọ́n fẹ́ ní àìbẹ́ẹ̀rẹ̀ ká kí wọ́n fẹ́ òye bàbá dúró kí wọ́n fẹ́ wọn èé tábẹ́rẹ́ ẹbọ ni wọ́n fi ní í ṣe níjọ́ mo dúró kí wọ́n fẹ́ wọn fi mí ṣe bọ́ mo bẹ̀rẹ̀ kí wọ́n fẹ́ wọn fi mí ṣe bọ́ ọmọ ojú lárábẹ̀ ó lé gẹ́gẹ́ wọ́n yà lọ́wọ́ wọ́n yà lákòókò máa láwọ́ ẹ̀dán pẹ̀lú ọmọ alákòókò mi gbòòròpò bí n bá torí òní kẹ́kẹ́ kú ọmọ oníbẹ̀ òní sẹ́ńgbọ́n ẹnu tèmi bí n bá torí alábàjá kú ó sọ pé ikú ẹ̀rẹ̀wà ló kú èmi ọ̀wá nítorí onípẹ̀rẹ̀ ń sẹ́kú onípẹ̀rẹ̀ ń sẹ́ lábìlà mẹ́rùndínlógún ẹrú kẹrẹ lábìlà lẹ́nu gàmbá yìí ló nílà ayé àgbà àṣẹ mẹ́rìndínlógún ló ní bẹ́ẹ̀ kàn bí ojúmọ́ bá ti mọ́ bí wọ́n bá kẹ́ fún ọ́nù wọ́n tún kéje tó dé ọmọ onílù kan bámbántìbá nìyí ọmọ onílù kan bámbántìbá tẹ́ ń fọ ọwọ́ ẹkùn ṣe lọ́jọ́ sí akétégbé tí erin ni wọ́n fi sọ́sán rẹ̀ àṣà kẹ́kẹ́ wọ́n ti ní ọgbọ́dọ̀ jó wọn bàbá jẹ́ ọgbọ́dọ̀ pàṣẹ ẹ̀dá ìṣọ̀wọ́ ń sọ̀bọ̀rọ̀ ní òkúkú ní òkúkú ní òkúkú ní odò náà gbẹ ẹ̀yọ́ ọmọ olódò kan tẹ́rẹ́rẹ́rẹ́ ọmọ mẹ́rin ní ọmọ odò kan tààrà tó sàn wẹ́ẹ́gẹ́ tó sàn wẹ́ẹ́gẹ́ tó dá ìkúlẹ̀ hàn sílẹ̀ tó dá bàtà ẹgbẹ́ kíní kan balẹ̀ ó dún wúrúrú nínú lẹ́yìn kíní kan balẹ̀ oró wàràwàrà kíní kan balẹ̀ omi wúrúwúrú orí bí aago kíní tó balẹ̀ tó dún wúrúwúrú kíní tó balẹ̀ tó dún wàràwàrà kíní tó balẹ̀ tó mi wúrúwúrú torí bí aago ẹ mọ̀ pé òjé ńlọ balẹ̀ tó dún wúrúwúrú ajá ńlọ balẹ̀ tó dún wàràwàrà apá sọ̀rọ̀ ńlọ balẹ̀ tó mi wúrúwúrú torí bí aago nílé níbẹ̀ ní ẹ̀rù jẹjẹjẹ ní gbogbo lẹ́kílẹ̀ omi lè níyàn hasan kiri ni o kọ́mi tó dà bàtà kọ́mi tó dòdò ibì kan ló gbé sun ọmọ Yorùbá ọmọ Odùduwà Ilé Ifẹ̀ lórí run alánulẹ̀ yìí ẹkú kalẹ̀ ẹkú lé wọ́n ní ẹkú lé làákàrà lé ẹkú àti làákìrẹ́ ni bí ọjọ́ bá pòfin ẹ̀yin ẹ̀lẹ́ o ẹkú dédé àsìkò yìí ẹkú bẹ́ẹ̀ ṣe ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ àpapọ̀ fẹ́ mú àǹfààní kékeré kan wá sórí ayé rẹ ti dáa bó ṣe ń wò mí hùn o ti sórí rẹ láyé bó ṣe wá tún wá ń wò mí hùn mo fẹ́ kó o sí ààrẹ fẹ́ lòmíì nítorí pé kí oríire rẹ kó lè pọ̀ sí mo kọ́kọ́ fún ọ láǹfààní hùn orí rẹ bẹ̀rẹ̀ sí pọ̀ sí ayé rẹ bẹ̀rẹ̀ sí dá owó rẹ bẹ̀rẹ̀ sí pọ̀ sí ilé tó kọ́ òtó owó tó ní òtó ọmọ tó bí òtó dàgbé ní tó ire náà yọmọ kò sí fún yín ni tọ́ ọ̀dà ẹ̀yìn kílẹ̀ tó èmi àyọ̀fẹ́ ògún olóhùn àrò tí ń jẹ́ torótoró èmi ni àjọbára wa ṣàṣepọ̀ lónìí tá gbádùn ara wa bíi kàásì nǹkan kí lètò gbòǹgbò ọ̀rọ̀ ńlètò ẹ ò pé ètò yìí o gbòǹgbò ọ̀rọ̀ ní gbòǹgbò ọ̀rọ̀ níbi tí ẹ ó ti jẹ àǹfààní àwọn ọ̀rọ̀ àwọn ìṣe àti àṣà ilẹ̀ bàbá yín kọ̀ọ̀kan ìwọ ọmọ bí ó ti ṣe sọ ọmọ bí ó ti ṣe ni ọkàn mọ̀ pé àdúgbò báyìí ládùúgbò yín orúkọ báyìí ni wọ́n pẹ̀lú yín bó o ló ṣe ṣẹ̀ gẹ́gẹ́ ọ̀dọ̀ tèmi tó ti gbọ́ rèé èmi ni wọ́n sọ bẹ́ẹ̀ pé wọ́n kì ọ́ débi kùnkùndùn wọ́n kì ọ́ débi kùnkùndùn ibi ọba ti wá ọ wà sọ ọkàn pé èmi nígbà tásìkò bá wá pé ibi báyìí lèmi ti wá o ọmọ ọdún báyìí lèmi o èmi ọ̀ wà á ṣàlàyé fún wọn tí wọ́n máa gbọ́ kẹ́ lè gbádùn ara kẹ́ lè mọ̀ pé lóòótọ́ gbòǹgbò ọ̀rọ̀ tó tọ èdè jáde ó wá sọ kandikandi fún àǹfààní ẹ̀yin ọmọ odù tó dá ìwà ṣe àti rí báwọn á gbádùn ara wa dáadáa ṣẹ́wárí abala méjì lètò ìwá ní abala àkọ́kọ́ ni mo ṣàlàyé fún yín ṣe rí abala ẹlẹ́ẹ̀kejì níbi tẹ́ẹ̀tì máa jẹ àǹfààní ewé àtegbò egbòogi tá a fi lè tọ́jú ara èèyàn lọ́fẹ̀ẹ́ ni mi sọ fún yín níbí lọ́fẹ̀ẹ́ ni wọ́n sọ fún yín nínú ìwé
bàbá wa Alhaji Suleiman Ẹgbẹ̀jí Ògbómọ̀ṣọ́, bàbá wa Alhaji Suleiman Lawal Ẹgbẹ̀jí Ògbómọ̀ṣọ́, inú ìwé ni wọ́n ti fà á jáde. Ìwà máa mú àwọn àìsàn kọ̀ọ̀kan pẹ̀lú egbòogi tí n bá mú. Egbòogi tí mo bá mú yìí, èmi ó wá sọ irú àìsàn tí ó tọ́jú. Inú ìwé bàbá Ògbómọ̀ṣọ́, bàbá Ẹgbẹ̀jí Ògbómọ̀ṣọ́ ni mo ti mú jáde o. Mo fẹ́ kẹ́ ẹ jàǹfààní ẹ̀. Ṣé wá rí gbogbo ọ̀nà tẹ́ ẹ lè gbé gbà tí ó fi rọ̀ yín lọ́rùn, gbogbo ẹ̀ náà ló wà lọ́dọ̀ mi níbí. Mo fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé nígbà tó bá tó àkókò, àwọn nọ́mbà tí ẹ ó máa pè, ẹ fẹ́ egbòogi gangan ni o, ẹ tiẹ̀ wá fẹ́ gbòogi tí wọ́n ti gbé kalẹ̀ ni, àbí ìwé gangan lẹ fẹ́ kẹ́ ẹ ní lọ́wọ́, nọ́mbà tẹ́ ó pè sí, ẹ máa pè 09020171999. nọ́mbà òun lẹ máa pè sí 09020171999. nọ́mbà òun lẹ máa pè sí nígbà tó bá yá. Mo fẹ́ kẹ́ ẹ wò ó sẹ́rí egbòogi ìwòsàn ara ní bẹ nínú ìwé yìí. Bàbá Ẹgbẹ̀jí Ògbómọ̀ṣọ́ òun ló ṣe, bàbá wa Alhaji Suleiman Lawal òun ló ṣe ìwé yìí. Sẹ́rí gbogbo egbòogi àrùn kọ̀ọ̀kan, àrùn tí ń ṣe èèyàn, à ń tẹ́ ẹ lè fi dojú ẹ̀, lè dojú ẹ̀, tẹ́ ẹ fi lè kojú ẹ̀ ló ń bẹ nínú ẹ̀. Ibẹ̀ náà ni wọ́n ti wá mú egbòogi kan jáde lónìí tí màá fún yín lọ́fẹ̀ẹ́. Yín fún yín lọ́fẹ̀ẹ́ egbòogi tí máa ń jáde o. Àrùn tẹ́ ẹ fi wò ń sọ fún yín. Àrùn yìí o, òun lẹ fẹ́ fi wò. Kí ni àrùn yìí? Bó o ní ṣe ń ṣèèyàn, ọ̀nà wo ní ń gbà wá, níbo ló ti wá, ó fò wá bí ẹyẹ ni, ó rìn wá bí eku ni, ó fẹ́ láfẹ́fẹ́ ni, níbo ló ti ń wá, yín ṣàlàyé àrùn fún yín. Egbòogi táwa fi wò ó nínú ìwé bàbá Ògbómọ̀ṣọ́, bàbá Ẹgbẹ̀jí Ògbómọ̀ṣọ́ yìí ni wọ́n ti wá mú jáde fún yín. Kẹ́ ẹ wá gbìyànjú ẹ̀, kẹ́ ẹ wá lọ rèé ṣe, kẹ́ ẹ mọ̀ pé lóòótọ́ Olódùmarè ó fún àwọn ọmọ Yorùbá, ọmọ Oòduà, ó fún wa ní nǹkan pàtàkì. Ìníjọ́ pẹ́jù, ìsìníjẹ́ kó mú wàhálà kankan lọ́wọ́, nítorí wípé ibi mo fẹ́ kẹ́ ẹ ti gbádùn mi dáadáa. Lẹ́yìn náà ti retí mi pé ọkùnrin yẹn á gbádùn rẹ̀. Èmi náà mo múra kalẹ̀ fún yín ni, kì í ní kò ní tán nínú gbá osùn kọ́ mọ́ ká má fi pọ̀ mọ́ la. Tó o bá jọ́ ọmọ Yorùbá, ọmọ ọjọ́ ọmọ kóòtù òjíire, ìwọ sọ fún ẹlòmíì wípé kó pàdé mi lórí ìkànnì tá a wà yìí, kó pàdé mi ń bẹ̀, wá wò mí wò. Mo tún wá fẹ́ sọ fún ọ pé bó ṣe ń láǹfààní láti máa wò mí, ó yá fi ránṣẹ́ sẹ́lòmíì, káyèrè ọmọ dáa, kọ́ ọmọ soríire, mọ̀ share rẹ̀, mọ̀ fi ránṣẹ́ sẹ́lòmíì, mọ̀ share rẹ̀ kó lè bá a dáa fún ọ, káyèrè ó lè dùn, kó lè ní lárí láyé, kọ́ ọmọ Ọlọ́run ọba òníjú okúkú òjijì. Torí pé ire ńlá ni kéèyàn mọ̀ nǹkan kan kó wá fún ẹlòmíì náà pé kọ́ mọ̀ ọ́, ṣùgbọ́n tó mọ̀ tó wá fi sápò tó jẹ́ kẹ́lòmíì ọ mọ̀ ọ́, irú òṣàbẹ́ ọ parun létà náà ni yọ parun tó bá yá. Mo fẹ́ kọ́ ọ lọ bàbá o sórí tó bá jẹ́ kẹ́lòmíì ọmọ tó ń sí àrẹ káàkiri, ó rí wípé ire bẹ́ẹ̀ fún ọ, ayọ̀ ń bẹ́ẹ̀ fún ọ, ìdùnnú bẹ́ẹ̀ fún ọ. Ó ti yọ báwọn. Jẹ́ tó pe nọ́mbà lẹ́ẹ̀kan sí kí n tó wá bá ẹ wọnú agbami ètò, kí n wá síra mi lẹ̀, kí n sí ojú òpó kalẹ̀ lẹ̀, kí n síra mi lẹ̀, káyìn náà bá mi pàdé, kájọ kíra wa bíi kà sí nǹkan. Tó bá mọ Yorùbá lẹ́yìn, jẹ́ fún ọ nọ́mbà yìí, jẹ́ fún ọ nọ́mbà, nọ́mbà tí ọ mọ̀ pé tó bá fẹ́ ra nǹkan ni o. Sórí nọ́mbà o lè lò lórí WhatsApp, kọ́ sọ ní tí bá ń bẹ́ẹ̀ gbogbo tí bá ń sí ọ, kọ́ sọ sórí WhatsApp. Nọ́mbà náà ló fi ṣe WhatsApp, ọ sọ síbẹ̀. Àwọn dókítà tí wọ́n bọ̀ wò wọ́n ó pè ọ́, wọ́n ṣàlàyé fún ọ ìrìn àjò tó bá rìn, bóyá ó wà ní o, bóyá wọ́n fi nǹkan ránṣẹ́ sí ọ ní pé ṣe nǹkan báyìí ní tí ń ṣe àwọn lọ. Nọ́mbà náà ni wọ́n tuntun pè fún ọ lẹ́ẹ̀kan sí. Ó bá jẹ́ pé oògùn kan lọ fẹ́ rà, ó ti pe nọ́mbà òun ò tètè gbé, ọlọ́sìn lè ní kọ́ lọ́kì kí wọ́n ó gbé tọ̀ lọ́kì ti ẹnu, àmọ́ wàá gbé mọ́ dààmú sọ̀ sórí WhatsApp ni. Yẹ fún nọ́mbà 09020171999. Jẹ́ tó nọ́mbà ń pè fún ọ lẹ́ẹ̀kan sí 09020171999. Nọ́mbà tí ó pè nù. Bẹ́ẹ̀ ni máa wí o. Mo dé lónìí, mo dé bí èdè mọ́ bọ́ bí ẹ bọ̀yé. Kúndarú ni mi ọ́ máa rí di ogológun kàkà máa jó bí mi yangiyangi. Ọmọ ẹlẹ́gùn ni bàbá mi. Mo ṣe gúngún mo gbà sọ mo sọ jẹ́ mo gbà nǹkan wíníwíní.
ọmọ olójẹ làmọkò wọn gbọ́dọ̀ jẹ ẹgà ọmọ abúnibúni abẹ́ẹ̀bù wọ́n ti arínrìn ní abẹ́rẹ́ ẹkọ ẹkẹ ìgbà tí mo wáyé lọ́sọ̀ jẹ́ ilé ajá ni mo rí jẹ wọn rìn ìjọ máa pàjá fún aláwọ̀ ẹ̀ làmọkò wọn gbọ́dọ̀ jẹ ẹgà wá máa gbọ́ o gbogbo oríkì tí ọba mọ̀ tí wọ́n fi kì ọ́ ìlú tó bá wù ọ́ kó o ti wá ó yá pè mí kí n kì ọ́ ọba àjọmọ Ìbàdàn ọba àjọmọ Òṣogbo ọba àjọmọ Ẹdẹ ọba àjọmọ Èkó ọba àjọmọ Ìjẹ̀bú ọba àjọmọ Ẹ̀gbá ọba àjẹ́ Ìrẹsì òbí arẹ́gbodò dájọ́ eégún ilé kábíyèsí ọba wa kò ṣe kábíyèsí nígboro òlú rẹ̀ sí o kábíyèsí mọ̀ yí pé ẹ̀yin ọmọ ọfọkàn bá wa lọ torí pé ọmọ yín là wa àwọn náà sì ní pé a ti mọ̀ yí pé àní bàbá lẹ́yìn wọ́n sì ní bí ajá bá ti lẹ́ni lẹ́yìn àwù rẹ̀dán náà ní kọ́ pọ̀ bọ̀ kò ṣe kábíyèsí ní gbogbo òlú rẹ̀ sí o gbogbo bí ó wá wù ọkọ láǹfààní pé ọjọ́ máa fẹ̀ wòmí wò kódà kọ́ wá jẹ́ ọmọ ọbàjọ́mọ̀ ìlú Ìlọrin déédéé ni àwọn ó kì ọ́ tó ọba ti jọmọ Yorùbá tààràtà ọya kémi ó sí ojú òpó kalẹ̀ fẹ́yìn kí ẹ̀yin kí ó sì máa pè mí kó tó di pé wọ́n sí ojú òpó kalẹ̀ lẹ̀ bóyá kí n sáré lọ lé kí n sáré polówó ọjà kẹ́ ẹ kúkú mọ̀ wípé dájúdájú nítorí tiyín ni làwa fi wà ń bí nítorí pé ìgbádùn kí ẹ gbádùn gbé ayé kí gbogbo nǹkan wà lálàáfíà fún yín àti nílé àti lóko àti lágbo ara àti lójú ayé òun náà la wà fún yín fún ẹ jẹ́ ń sáré lọ lé ọjà. Dr. Suleiman ló ní kí gbogbo bàbá yìí náà fi ká lọ ojú bẹ́ẹ̀ sọ wípé bàbá yìí láàrin tọ́lá. Ẹgbẹ̀jì Ògbómọ̀ṣọ́ ló ní kí gbogbo yín o wọ́n sì kí gbogbo yín lọ́kọ̀ọ̀kan. Wọ́n tọ́ka sùn bẹ́ẹ̀ níta ká má sòjòjò mọ́ jẹ̀díjẹ̀dí ara ríro àyèlè ṣe déédéé ọlọ́mọkùnrin ẹ̀yìn dídùn nígbàkúgbà tára wà bá ń kọ́fẹ́ o wọ́n tọ́ka sùn ní ẹ̀dọ̀ wa kára wá lè jí pépé. kúlùkùlù sí àjò tí máa lu ẹ̀sẹ̀ wọ̀wọ̀wọ̀. one stone capsule jagunlabide aláyẹ̀bí òkè ságiri làgiri ọ̀dàgiri kàkàkà. one stone capsule là ń perí nì tí a fi ewé àtegbò ṣe láti iléeṣẹ́ Sulawok Nigeria Limited Dr. Suleiman Ẹgbẹ̀jì Ògbómọ̀ṣọ́ lọ́pọ̀ ewé àtegbò pọ̀ lórí capsule one stone capsule olúléeṣẹ́ wà ní Ẹgbẹ̀jì Aláwòye compound nílùú Ògbómọ̀ṣọ́ wọ́n tún wà ní bíi pé kọ́mọ̀tàmọ́ ní ṣe yín o èmi dẹ̀ ń bẹ̀ bí àbá Torotoro ayọ̀ fẹ́ bá balẹ̀ ẹ pé ìdìbìdì ẹ̀fẹ́ ògùn olúwa àrò ìwìn tí ń kọrin ayé tí mo wá yìí mo ní sẹ́ẹ̀nù ní pín agogo ẹnu kọ́ mọ́ ró kékèké mo wá dàlù yẹn nú bẹ̀rù ti jíṣẹ́ ilé nù mọ́rin láyé ń bí kó tó di pé a pe nọ́mbà fún atáfùmọ́ àkìrà wa mo ní mo fẹ́ kẹ́ ẹ lọ rè múra kalẹ̀ bì mí lábalábì kan ọ̀rọ̀ àrùn jẹjẹrẹ ni mo fẹ́ sọ ní gẹ́lẹ́ tá a bá ti kíra wa tán mo fẹ́ kí kó ní kálukú ó jàǹfààní ẹ̀ ọkùnrin tí jẹjẹrẹ mú obìnrin tí jẹjẹrẹ mú ọ̀nà wo lẹ́ẹ̀ gbà wò ó àti wípé gan-an kí ni jẹ́ jẹjẹrẹ lómi ò wípé jẹjẹrẹ àrùn tí àwọn eléèbó ń pè ní kánsà ni ń pè ní jẹjẹrẹ àrùn táwọn eléèbó ń pè ní kánsà òun ni wọ́n ń pè ní jẹjẹrẹ ṣé wàá rí jẹjẹrẹ òun tí máa ń fojú obìnrin rí ọmọ lágbára pọ̀ o àìmọye obìnrin tí wọ́n ti sọ gbogbo ara rẹ̀ di ààbò wọ́n ti sọ dààbò ọkùnrin míì wọ́n ti sọ ara rẹ̀ dààbò kò pé mọ́ wọ́n ti bu nǹkan kan kó bẹ́ẹ̀ jẹjẹrẹ tó sì jẹ́ pé olóògùn àwọn bàbá wa máa wò níjọ́hun nǹkan kan ni adìẹ máa ń jẹ kó tó di pé wọ́n gbé àwọn tó kó àwọn nǹkan míì dé adìẹ ti ń jẹ nǹkan kan àwọn gbogbo kò sí àrùn tí ń bẹ nínú ara tí apá àwọn bàbá wa ọ̀ká níjọ́hun kò sí àrùn náà ọmọ bí wọ́n ṣe wò ó nínú ilẹ̀ òun lewé àtegbò ti jẹ jáde wá nínú ilẹ̀ òun náà ni àwọn àrùn gbogbo tí ń ṣe wáyé ti jẹ jáde tí a nígbà tí n bá dé abala rẹ̀ ìyànnà náà fún yín dáadáa tí ó yẹ yín yékéyéké jẹjẹrẹ ni mo fẹ́ sọ̀rọ̀ lórí ìwọ tí jẹjẹrẹ bá mú ìwọ tó bá lẹ́ni tó ní jẹjẹrẹ ọkùnrin ní ọ́ obìnrin ní ọ́ jẹjẹrẹ ń bá ọ jà jẹjẹrẹ ń bá ọ jà jẹjẹrẹ kánsà ń bá ọ jà o ní pírọ́blẹ́mù kánsà ọjọ́kùnrin ojóbìnrin o ti wá wò ó títí òrójútu ẹ̀ ọ̀rọ̀ náà rẹ̀ èmi ò yànnàná ẹ wà á fún ọ lóògùn tó fi wò fúnra rẹ ni kì í ṣe wípé bóyá mo fẹ́ sọ wípé tó o bá wá rí pé ò lè ṣe é á wà á ṣàlàyé fún ọ ìrìn àjò tó rìn tí wọ́n ó fi bọ́ ọ yanjú ẹ̀ tí ó kú òun bẹ̀ tí ì ṣe pé wọ́n sọ ara rẹ di ààbò nígbà tí mo bá dé àmọ́ lásìkò yìí ẹ jẹ́ a jọ gbádùn ara wa láàrin ìṣẹ́jú bíi mélòó kan náà
tá a bá jọ gbádùn ara wa láàrin ìṣẹ́jú bíi mélòó kan tí mo bá jẹ́ kí ẹ̀yin náà mọ̀ wípé ọmọ Yorùbá nìyí ẹlòmíì ọmọ pọ̀ ọmọ Yorùbá nù ìwọ kan sá pé ibi o ti wá rèé kémi ọ̀ràn ọ létí bí ẹ ṣe ń kìrìn bàbá tó bí ọlọ́mọ. Akíbádé èmi ló ṣe ọtọ wá rù hàn gàngàn báyìí. Wo mẹ́wàá ń ṣe mí ní básùn lóru ẹ̀yọ́ ni ya kódà rírì náà gò fẹ́ jáde ara wo òun ló mọ̀ fúnra ẹ̀. Ní tó báyìí ló ń dé mara Akíbádé lọ jẹ́ ń gbọ́ látọjọ́ yìí níbi tí Sulafin wà. Sulafin. Sulafin lọ́pọ̀ ẹ̀. Fún àwọn kára ojú ríran dédé kára ríro ìgbàgbé lọ́wọ́ kan ẹ máa lo Sulafin kára dúró dédé ẹ máa lo Sulafin kára ọmọkùn egbò igi àtàtà la fi ṣe. Sulafin wà ní olómi àtọ́níyẹ̀kọ́ páúdà àjọ NAFDAC sì jẹ́ ló tẹ̀ gbà. Papọ̀ pé òògùn ìbílẹ̀ ni tó dènà àìsàn ìtọ̀ àtọ̀jú tó ń fa ọ̀pọ̀ ṣúgà ságo ara. Iléeṣẹ́ Alhaji Dr. Sulaiman Lawal Ẹgbẹ̀jì Ògbómọ̀ṣọ́nà ló ṣe Lawafin ti ẹ̀kọ́ ọkọ̀ jẹ̀dí. Sẹ́wà ní Ẹgbẹ̀jì aláwòye villa làkà òkété balẹ̀ jẹ́rù nílùú Ògbómọ̀ṣọ́. Bẹ́ẹ̀ ni bàbá wa Alhaji Sulaiman Lawal Ẹgbẹ̀jì Ògbómọ̀ṣọ́ ó jákèsọ̀ kan àjàngbàdì ẹrù fímọ́ lògbò ẹni wọ́n ń tarí nù bẹ́ẹ̀ tí ń tarí ara ẹ̀ síta gbangba ikú bàbá orúkèrègbè bàbá àgbẹ̀ ọlọ́mọ sí kàtà bàbá àgbàdo bàbá ẹkùsẹ́ ẹkùsí ọpọlọ ẹkùsí iṣẹ́ àdáyébá ẹwọ́wọ́ ẹ̀rí bàbá ló ń ṣe gbòógì ìwòsàn yìí gbòógì ìwòsàn àrùn ara yìí bàbá ló ń ṣe nítorí ẹ̀yin ọmọ kóòtù òjíire nítorí ká ẹ lè bọ́ kúrò nínú wàhálà tẹ́ ẹ kó sí lórí àrùn lórí gbogbo àwọn àìsàn tí ò tó nǹkan tẹ́ mọ́ wá náwó lé lórí wọ́n wá ṣe gbóhùn wá ṣe wé ìjáde pé bẹ́ẹ̀ bá lè wá bá wa pé ká bá yín ṣe bá sì lè ṣe fúnra yín àbí ẹ sá sì lè ṣe fúnra yín àbí dákun egbòogi yóò ẹ bá mi ṣe ká ẹ fi ránṣẹ́ o wọ́n ní bẹ́ẹ̀ ti ṣe rèé o bẹ́ẹ̀ bá mọ̀ pé ẹ lè wá bá wa ẹ wò ó pé èyí tó ṣe pàtàkì tó o bá lè níwèé lọ́wọ́ kì bá dáa tó ṣe pàtàkì àwọn máa fi tiwa ránṣẹ́ sí ọ lórí àrùn kọ̀ọ̀kan tá a bá fẹ́ mú ní gbogbo ìgbà tá a bá ti ń ṣètò a máa fi ránṣẹ́ sí ọ pé egbòogi ló lò sí àrùn tí ń ṣe ọ yìí a máa fi ránṣẹ́ sí ọ ṣùgbọ́n èyí tó ṣe kókó ni pé kí wọn náà ò kúkú níwèé lọ́wọ́ tó o bá ti gbìyànjú bó ṣe ní lọ́wọ́ kò nira rárá mo ti pe àwọn nọ́mbà kan fún ilé kan nọ́mbà náà lẹ́ẹ̀ máa pè tàbí kẹ́ sọ sórí wàsáàpù ọlọ́run ọba kò ní fa àìsàn burúkú kò ní fi bayé wa jẹ́ o kò ní fa àìsàn tí ọ̀dà kò ní fi hàn lé mọ̀ àní kúkú òjijì látara àìsàn tí ò tó nǹkan bí ó ṣe rí nù oríṣiríṣi àwọn egbòogi ní bẹ lọ́dọ̀ wa ní àyín tó yẹ pé tábà ní pé ká máa kà á léjì lẹ́ta ọ̀pọ̀ ìkan ẹ̀ máa wo one stone nu iṣẹ́ tó ń ṣe ni pé gbogbo ibà tó wù kó máa bẹ nínú àgọ́ ara rẹ̀ pátápátá gbogbo bí tí egun rẹ̀ bá ti weak ẹran ara rẹ̀ weak o ti mọ̀ yìí pé ibà nu wọ́n ní ibà jẹ̀fúnjẹ̀fún ibà jẹ̀dọ̀jẹ̀dọ̀ ibà mùjẹ̀mùjẹ̀ ibà pọ́njúpọ́ntọ̀ kí ni jẹ́ bẹ́ẹ̀ tó o bá ti ní one stone lé òun ó clear rẹ̀ lẹ́ẹ̀kan náà yóò kó lẹ́hàn lẹ́ẹ̀kan náà ni àfi tó o bá ní one stone egbòogi náà fi ṣe o láti inú ilẹ̀ ni wọ́n ti mú ògùn yìí jáde orí egbòogi àtewé ni wọ́n kó pọ̀ àtàwọn nǹkan kan ni wọ́n kó pọ̀ tí wọ́n fi ṣe òun wá nítorí pé àrùn tí ń ṣe wá náà inú ilẹ̀ náà ló ti wá sínú àgọ́ ara wa bó ṣe wá bẹ́ẹ̀ ń ṣàlàyé fún yín so ìdínú tó fi jẹ́ wípé tẹ́ ẹ bá ti ní one stone nílé gbogbo ibà aromọlára afọmọ lórí amúmọ lótútù ara ń ro mí ibà ló ń dà mí láàmú tí ẹ wá mo ti gbogbo egun mi ti wíìkì lo one stone nìkan ló lè kápá rẹ̀ sẹ́rí wá rí ẹ máa wo ìkan wọn níwọ̀n lawansin kí ni wọ́n ń pè rẹ̀ Lawafin kí ni wọ́n ń pè bẹ́ẹ̀ kí ni wọ́n ń pè ní Lawafin mọ̀ Lawafin. Lawafin herbal mixture Lawafin ògbókangí egbòogi. Bẹ́ẹ̀ni o Torofin ní iṣẹ́ Lawafin herbal mixture lágbo ara ó yọ ọ̀rọ̀ ara fọ̀dọ̀ tí ara mọ́ kanga ìtọ̀ ṣúgà jẹ̀díjẹ̀dí ìbàràdì tó roni gorogo ìfúnpá gíga ibà typhoid ara òjì gbẹgbẹ àbí òmòkun dáadáa ọkùnrin tí ò lè ṣe ṣe akọni obìnrin tí ń kó oṣù ẹ̀ ṣe ségesège Lawafin herbal mixture ní kóòlò NAFDAC ló ń tẹ̀ gbà ilé-iṣẹ́ Sulawok Pharmaceutical Nigeria Limited ó wà number 1 Ewu Olóyè Street Ìtàsọ́ní Ṣàgámù ìpínlẹ̀ Ògùn ló ń produce ẹ̀ tó tún package ẹ̀ telephone 07049765304 ó wà chemist àti pharmacy stores dé máwọn ilé ìtajà ńláńlá
ṣe wà ní páúdà yìí. Lawafin la kulala kukuku Lawafin èmi ni gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ ọ̀dọ́mọkùnrin tẹ́ ń ṣe bákanbákan kò nọ́mà kọ́mọkùnrin ọmọ ń wà bí ọmọkùnrin kí ni ń jẹ́ bẹ́ẹ̀ ẹ̀yin bàbá tẹ̀dẹ̀rọ wípé àgbà ti dé àgbà èdè àgbà wo ló dé nígbà táwọn ẹgbẹ́ yín míì tí wọ́n ń fẹ́ ọmọ 15 years fẹ́ ọmọ 20 years pé ẹjẹ́ máa tọ́jú ọmọ eléyìí kọ́mọlé náà máa tọ́jú mi máa náwó fún kí n so orí ẹ̀ lóríire ẹjọ́ kí wọ́n fẹ́ mi tí ó dẹ̀ máa fẹ́ tí ó dẹ̀ máa ṣe nọ́mà ọ̀nà wọn làwọn bàbá yẹn ń gbà tí wọ́n fi ń fẹ́ irú àwọn bẹ́ẹ̀ àwọn ti já sí ni Lawafin tó ń bá ní tó gbogbo bàrádì tó gbogbo bàrádì báyìí gbogbo bí tí gbogbo tó lè mọ́mú kíkíní ọmọkùnrin náà báyìí gbogbo ẹ̀ ló wọ́n fọ̀ dànù lẹ́ẹ̀kan náà Lawafin òun fọ̀ dànù yóò fọ̀ kó bẹ́ẹ̀ kí ni wọ́n wà nàró ayọ̀ bọ̀ wá bẹ́ẹ̀ pé kí ló dé gbé kí orí gbé wálẹ̀ ó sì nàró mọ́ mi lára yóò dáa tẹríba fún mi ò ti fẹ́ gbéraga jù mí lọ àwọn bàbá sọ bẹ́ẹ̀ fún nígbà tó bá gbórí òkè báyìí tó gbórí òkè sí ọ Lawafin ní àṣírí ẹ̀ nìyẹn tó kò sí sórí bàbá ọlọ́run gbọ́tẹ́ ẹ bá ti wọ 70 years tẹ́ bá wọ lọ 70 years ẹ bá ń lo Lawafin ẹ lè ṣe ọmọ 20 years tí ó sọ pé bàbá ẹ sí àná thank you sir thank you for yesterday mo tẹ́ bá ní Lawafin tẹ́ bá ní lọ́wọ́ ọmọ bàbá 70 years yóò lo ọmọ 20 years ọmọ 20 years á dúpẹ́ lọ́wọ́ bàbá pé thank you for yesterday bàbá mo dúpẹ́ lọ́wọ́ yín o ẹ̀yin lẹ ṣe dáadáa báyìí níbi tí Lawafin tó lágbára dé Lawafin tó bá ti ní Lawafin lọ́wọ́ ọba àjẹ́ ọ̀dọ́ ọba àjẹ́ àgbàlagbà orí gbogbo àwọn nǹkan tó lè mú ọ kùdìẹ̀kùdìẹ̀ tó lè ṣe lọ́dọ̀ àwọn jẹ̀díjẹ̀dí ni kíní kan ní ọ̀sẹ̀ pamọ́síkọ̀rọ̀ ni ìdọ̀tí ara lásán ni Lawafin ọ̀fọ̀ dànù yóò flush it out gbogbo ara rẹ̀ wà jí pẹ́pẹ́ ara wà lé kókó èyí ó máa gbórí òkè ẹ̀bá láfíà báyìí ti bá àlàáfíà bá sì ti bá kíní wáyé òun bí kọ́ mọ gbọ́nù òkè kọ́ mọ gbórí òkè àtọ̀sán àtòru kọ̀ máa rọ̀ kọ̀ mọ̀sán kọ̀ máa lẹ́ àlàáfíà bá ti dé bá wẹ́sẹ̀ wo kọ̀ máa rọ̀ kọ̀ mọ̀sán kọ̀ máa lẹ́ yọ́ mọ gbórí òkè báyìí ní ọmọ gbọ́rù òkè ní ọmọ gbórí òkè ní ọmọ nàró ọ̀run ní ọmọ múra àjà Lawafin ní olù Lawafin ní kò lù òdodo ọ̀rọ̀ nu béèyàn bá mọ bí ẹgbẹ́ rẹ̀ gbé ńlá ó kẹ sáré yọ̀fẹ́ kú ni bọ́ọ̀ bá mọ ọ̀nà tí àwọn tó kù náà ti àwọn ọmọ sọ pé ẹ̀mẹ́ta mo ṣe fọ́mọ yẹn ẹ̀mẹ́rin mo ṣe fọ́mọ yẹn ọmọ yẹn ó rò pé òun lágbára ni mo fún lẹ́ẹ̀márùn mọ́kọ́ fún méjì ọ̀tọ̀ àmì tó fún mẹ́ta Lawafin ni ó ń lò Lawafin ló ń lò ìwọ náà lo Lawafin kọ́ ọmọ yàtọ̀ tọ́ àìdónà ká tó pẹnu jẹ ẹ má jà dónà pẹnu jẹ ẹdẹ sí ojú ogbó kalẹ̀ wọn ẹ̀yin ọmọ tó dá ìwà ẹ̀yin ọmọ kó tó jíire ọmọ oníbẹ̀ ọ̀nì tí mo kì lẹ́ẹ̀kan ọmọ akájọ rẹ̀ wọn ẹrù jẹjẹ ní gbogbo lẹ́kílẹ̀ ẹsẹ̀ mẹ́rìndínlógún lóníbẹ̀ ẹ̀kan bí ojúmọ́ bá ti mọ́ mo ní bàbá kẹsànánú àtúkèjì tó di ẹ̀yin ọmọ oníbẹ̀ abu rẹ̀ mo kí lọ́nà abẹ́hùn ọ̀yá mo fẹ́ sí ojú òpó kalẹ̀ fẹ́yìn ọmọ kóòtù òjìire ọmọ olùtọ́ dá ìwà ẹ pè mí kẹjá kíra wa gbogbo ibi tó ọba ti wá jẹ́ mọ́ ọ pè mí sórí 090 ọ̀rí mo fẹ́ kẹ́wọ̀n náà ní Torotoro ayọ̀ fẹ́ babalẹ̀ ẹgbẹ́ ìrẹ́gbẹ̀dẹ̀ ẹ̀rí o mo ní lónìí ẹ máa gbọ́ wìrìwìrì lẹ́nu tèmi lógún ẹ pè mí sórí nọ́mbà yìí ní kíákíá ẹ pè mí sórí 090 1999 ní nọ́mbà tẹ́ pè mí sí ẹjẹ́ kíra wa ọmọ ìlú wo gangan ni wọ níbo ni wọ́n ń kí ọ sí níbi ló ti ṣe ńbò ló ti ṣe ẹjẹ́ kó ara ẹ̀rọ kó lọ àrò tí ń jẹ́ Torotoro hello ẹ káàárọ̀ ẹ ṣeun ẹ káàárọ̀ láti wọlé ẹ ti ń pè mí rí náà. láti ìlú ayétòrò gbẹdẹrẹ nípínlẹ̀ Kogi.
Ayétòrò gbẹ̀dẹ̀ nípínlẹ̀ Kogi. Báwo ni wọ́n ṣe pè yín ní oríran bàbá tẹ̀yìn gan? Mo ní báwo ni wọ́n ṣe kó ìran bàbá yín ní Ayétòrò gbẹ̀dẹ̀ bó ni wọ́n kì í sí? Ayétòrò gbẹ̀dẹ̀. Ayétòrò gbẹ̀dẹ̀ náà ni wọ́n kì í sí. Tí wọ́n bá sọ pé Ayétòrò gbẹ̀dẹ̀ ṣe mọ bí tẹ́ ti ṣe ẹ mọ̀ pé Ọ̀yọ́lẹ̀ ti ṣe dé Ayétòrò gbẹ̀dẹ̀ nígbà tí ogun jà lóko. Ilé Ifẹ̀ láti ṣe wá o. Ẹ máa gbọ́ bí ìrìn àjò yìí ṣe rí àyànfẹ́ ògùn olóhùn àrò tí ń jẹ́ Torotoro tí wọ́n bá sọ pé gbogbo Ayétòrò ìgbà tá ẹ kúrò nífẹ̀ẹ́ Ọ̀ọ̀ni nílé akájẹ́ owó rẹ̀ mọ ẹ̀rù jẹ̀jẹ̀ ní gbogbo lẹ́kílẹ̀ lẹ́ẹ̀lógún ló dé ẹ wá gbéra ó dìlú Ọ̀yọ́ ìgbà tá ẹ kúrò nílùú Ọ̀yọ́ wọ́n ní ẹ̀dúró níbi obì kan tí wọ́n pè ní Abidun ibi Abidun yìí lọ lórí ibẹ̀ ló tún ti kó yín lẹ́fi wá lọ dúró síbi tí wọ́n pè ní ayé ti dá níbí nígbà tí ò sógun mọ́ tí ò sọ́tẹ̀ mọ́ wọ́n sọ pé Ayétòrò lọ́nà abẹ́hùn bàbá wa fẹ́ kìrìn bàbá yín gangan Ifẹ̀ tẹ́ ẹ ti sẹ̀gàn là á kì í yín sí gbogbo ọmọ Ayétòrò gbẹdẹ ọmọ onífẹ̀ẹ́ Ọ̀ọ̀ni ọmọ akájẹ́ owó rẹ̀ mọ ẹrù jẹ̀jẹ̀ ní gbogbo lẹ́kílẹ̀ àìdúró kákí wọn fẹ́ Ọ̀ọ̀ni àìbẹ́ẹ̀rẹ̀ kákí wọn fẹ́ Oyè mo tún sinmi lọ́nà ọbẹ̀ mo dá lé Torotoro ayọ̀ fẹ́ babalẹ̀ ẹgbẹ́ ìrègbèdè ẹ rí o máa ń wí wọ́n ti lọ́ọ́ bẹ̀ máa kọrin tálẹ̀ yẹn tí tún bẹ lójú òpó náà ọyá tó bá ṣe pé nífẹ̀ẹ́ Ọ̀ọ̀ni ni ẹ̀yọ́ ọmọ onífẹ̀ẹ́ Ọ̀ọ̀ni ọmọ kílà àbòbí kan lójoojúmọ́ náà ọmọ ilé Ògún òòṣà bíi mẹ́rìndínlógún níbẹ̀ nílé onífẹ̀ẹ́ bí n bá lọ sí onífẹ̀ẹ́ Ọ̀ọ̀ni níbi ojúmọ́ rere ti mọ́ wálé ayé ọmọ Oòduà ọmọ akájẹ́ owó rẹ̀ mọ́ ọmọ sẹ̀ nílé ọmọ sẹ̀ lóge ọmọ kíní ń bẹ nínú igbó tí ọmọ ọdún òwúrú mọ́ ni bí n bá relé Ifẹ̀ òun ní tètè dé kíákíá ẹ̀yin ọmọ onífẹ̀ẹ́ Ọ̀ọ̀ni ọmọ akájẹ́ owó rẹ̀ mọ́ ẹrù jẹ̀jẹ̀jẹ̀ ní gbogbo lẹ́kílẹ̀ àìdúró kákí wọn fẹ́ Ọ̀ọ̀ni àìbẹ́ẹ̀rẹ̀ kákí wọn fẹ́ Oyè máa dúró kí wọn fẹ́ wọn tábẹ́rẹ́ ẹbọ ni wọ́n fi mí ṣe mo dúró mo kí wọ́n fẹ́ wọn ò fi mí ṣẹbọ mo bẹ̀rẹ̀ mo kí wọ́n fẹ́ wọn ò fi mí ṣẹbọ ọmọ òru gángan oró gẹ́gẹ́gẹ́ wọ́n yà lọ́wọ́ wọn yà lákòókò máa lawọ́ ẹ̀dán pẹ̀lẹ́ ọmọ alákòókò mi pò ròpò bí n bá torí oníkẹ́kẹ́ kú wọ́n ṣe bí ikú Àrẹwà lógógó bí n bá torí onípẹ̀rẹ̀ ńsẹ́kú wọ́n ní ikú Àrẹwà lógógó bí n bá torí alábàjá kú wọ́n ní ikú Àrẹwà lógógó èmi ọ̀wá nítorí onípẹ̀rẹ̀ ńsẹ́kú onípẹ̀rẹ̀ ńsẹ́ àbílà mẹ́rìndínlógún ẹrú kẹrù ni wọ́n àbílà lẹ́nu gàmbàrí lóníláyé àgbà ọmọ olùkọ́ bàbàǹtìbà ọmọ olùkọ́ bàbàǹtìbà tí wọ́n fẹ́ wọ ẹkùn sí lọ́jọ́ ọjọ́ sí akẹ́tẹ̀pẹ́ tí erin ni wọ́n kẹ́tì ó bí n bá ń kọ́ nídé ó yá pè mí sórí 090 2017 1999 lẹ́mọ̀ pé mi sí kẹ́ẹ̀jẹ́ akira wa níbo lẹ́yìn gbé wá o níbo lẹ ti wá kí lórí náà bàbá tẹ̀yìn kẹ́ẹ̀jẹ́ kí wọ́n á kí yín kínkínní ọjọ́ rẹ̀ bí àìná kò tó papọ̀ lọ́bí kúnkún dùn ayọ̀ bí ó gbọ́ àsọ̀ọ́sọ́ gbọ́dọ̀ sọ̀rọ̀ ṣòfò ẹ jẹ́ kí n tó pè nọ́mbà lẹ́ẹ̀kan sí gbogbo èèyàn tó fẹ́ pè mí 090 2017 1999 lẹ́ẹ̀mọ́ po pè mí sí kí wọ́n á kó ìran bàbá tẹ̀yìn fún wọn ṣé ọmọ Ọ̀yọ́ ni ọ́ àbí ọmọ Ògbómọ̀ṣọ́ ajílété níbo ni wọ́n kì í sí ṣé Ṣakídánrín ni ọmọ Ògùn ọ̀rọ̀ kẹgbẹ́dì ọ̀rọ̀ bàbà àbọ̀ ọjọ́ mọ́ sẹ́yìn níbo ni wọ́n kó ìran bàbá.